Èèyàn lé èwo lẹ ṣe àkó ìpalẹ̀mọ́ kérésì tó ń wọlé bọ̀ yìí á bá wa láyé á bá wa láyọ̀ àti àlàáfíà. Gist tá à ń gbọ́ òun ni pé wọ́n ní pé Ronke àti Mariam wọ́n ní pé Dr. Lizzie gbọ́ nígbà tí wọ́n sọ wípé àwọn fẹ́ drag Queen Naomi lọ sí court. Èèyàn lé ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tí ẹ̀ ń darapọ̀ mọ́ channel èmi Máṣọlá, mo kí yín káàbọ̀ sórí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lẹ́kọ́? Ẹ kú ìpalẹ̀mọ́ kérésì o, ọdún ayọ̀ la máa ṣe. Gist tá à ń gbọ́ òun ni pé Ronke àti Mariam fẹ́ drag Queen Naomi lọ sí court, ṣùgbọ́n ká tó sọ gist yìí, èmi ọmọ yín mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin tẹ́ bá ti subscribe ẹ subscribe o, so that tá bá ti post any gist ẹ máa rí òkè lọ́la yín máa lọ́la yóò ní lọ ìsàlẹ̀ láíláí. Gist tèmi òun ni a ti sọ yẹn. Ẹ̀yin èèyàn lé bí Dr. Lizzie ṣe gbọ́ ọ̀rọ̀ yìí ló ti sáré lọ sí ọ̀dọ̀ kábíyèsí, ló ti lọ inform kábíyèsí wípé Ronke àti Mariam wọ́n ń pinnu wípé àwọn fẹ́ gbé Queen Naomi lọ sí court. Ẹ rí i pé wọ́n láyà. Ẹ̀yin obìnrin yìí kí ló ń ṣe yín ná? Mi rè pé ẹ ní family tó ń bá yín sòótọ́ ọ̀rọ̀. Ọkọ yín fẹ́ yín. Ọkọ yín dẹ̀ ní òun ò fẹ́ fẹ́ yín sínú palace mọ́. Ó ní kẹ́ ẹ lọ ra lé síta. Ẹni ẹ fẹ́ gbé Queen Naomi lọ sí court. Ṣé Queen Naomi ló ní kẹ́ jáde nínú palace ni àbọ́kọ yín? Ẹ̀yin èèyàn lé abẹ́ẹ̀rí pé àwọn obìnrin yìí wọ́n ní problem. Ẹ fẹ́ gbé Queen Naomi lọ sí court fún kínni? Ṣé Queen Naomi jẹ yín lówó ni? Àbí Queen Naomi ó gba ilẹ̀ lọ́wọ́ yín? Torí àwọn nǹkan tẹ́ lè gbéyàn lọ sí court fún ni mò ń kà fún yín. Àbí Queen Naomi kò sanwó ilé tó rà lọ́wọ́ yín? Àbí Queen Naomi ó yá lóun lọ́wọ́ yín kò dá padà? Because nǹkan tẹ́ fẹ́ fi sọ ní court pé Queen Naomi ṣe òun ni mo fẹ́ mọ̀. So ẹ fẹ́ dé court ẹ fẹ́ sọ pé ó lé wa kúrò nínú palace o, àbí kí lẹ fẹ́ sọ? Ẹ̀yin obìnrin yìí ẹ ní ìrònú ẹyọ kan báyìí. Ẹ ní ìrònú rárá, because tẹ́ bá ní ìrònú ẹ ẹ fẹ́ gbé Queen Naomi lọ sí court. Ẹjọ́ ẹ̀bi lẹ ń rò. Ṣé ẹ fẹ́ lọ ro ẹjọ́ ẹ̀bi ní court ni? Àbí kíni? Irú ẹjọ́ wo lẹ fẹ́ rò? Ṣé kábíyèsí ó marry yín ní court ni? Àbí ẹ mọ̀ yí pé kábíyèsí ní ìyàwó kẹ́ tó torí bọ̀? Ẹ ní ìrònú o. Ṣé ẹ rí i tó bá jẹ́ pé kábíyèsí ti fẹ́ yín síta ni tí wọ́n fẹ́ yín wọnú palace yẹn, gbogbo ìwà tẹ̀ ń wù yẹn ní wù. And kábíyèsí kì í ṣe irú ìwọ Ronke yìí àti Mariam ló yẹ kán fẹ́ ní olórí, nítorí pé ẹ ti ẹ̀ wùwà bí olórí rárá. Ẹ wùwà bí olórí rárá. Ẹ fẹ́ gbé Queen Naomi lọ sí court for what? Fún kíni? Fún kíni? Nítorí pé ó fẹ́ padà sínú ilé ọkọ ẹ̀ lẹ fẹ́ gbé lọ sí court? Àbí nítorí pé ọkọ yín ní kẹ́ jáde? Ọkọ yín ní kẹ́ jáde, ó ní wàhálà yín ti pọ̀ gbọ́. Kábíyèsí ní ẹ lọ dúró láyò yín, ẹ lọ dúró lọ́tọ̀ọ̀tọ̀, àwọn ò fẹ́ yín pọ̀, ó dogun fún yín, ó di wàhálà fún yín. Ẹ wá lẹ fẹ́ gbé Queen Naomi lọ sí court. Court irú èwo nìyẹn? Irú court wo nìyẹn? Ẹ̀yin olórí Mariam yìí àti olórí Ronke yìí ẹ máa ń pààyàn lẹ́rìn gan honestly. Ṣé kábíyèsí ò tó bá yín sọ̀rọ̀ ni? Àbí ẹ rí nǹkan mọ́ palace yẹn tí ò fi fẹ́ kẹ́ kúrò ńbẹ̀? Bí wọ́n ṣe lẹ́ lọ àmẹ́ tó lọ ṣe nínú yín, bọ́ ṣe ẹ lọ mú ìṣúra kábíyèsí nìyẹn. Up to now wọ́n ń wá ìṣúra yẹn báyìí wọ́n rí. Wọ́n rí ìṣúra yẹn báyìí up to now. Kí ló dé? Ṣé kábíyèsí òun fẹ́ yàwó ni wọ́n fẹ́ yàwó ni tẹ́ ẹ̀ ní wọn lára, tẹ́ ẹ̀ fẹ́ fi wọ́n lọ́kàn balẹ̀? Àtìgbà tán ti fẹ́ yín kò sí ìfọ̀kànbalẹ̀ kankan, àfi ìjà, wàhálà, ìdààmú. Kí ló dé? Ẹnu ń pọ̀n yín gan o, ẹ dẹ̀ feel anything. So kí à ń pọ̀ ọmọ kábíyèsí, ẹ fẹ́ kọ́ ọmọ kábíyèsí wà ń ta kẹ́yìn wà nù palace. Ta ló ń ṣe bẹ́ẹ̀? The only thing tí kábíyèsí lè ṣe ni kó divorce yín.
tó bá ti jẹ́ pé nǹkan tó gbà nìyẹn kàn divorce yín kẹ́ ẹ máa lọ. Mariam àti olórí Ronke divorce. Tó bá divorce yín bóyá orí yín máa pé. Ṣé ẹ rè pé kábíyèsí ò ní right láti divorce yín ni? Kábíyèsí ní right láti divorce yín because wàhálà yín ti fẹ́ pọ̀ jù. Wàhálà yín ti fẹ́ pọ̀ jù, ibi tó máa lead sí nìyẹn. A fẹ́ wo nǹkan tí wọ́n fẹ́ kọ sí kóòtù tẹ́ fẹ́ lọ sùn o. À ń dúró de court order yín o. Gbogbo wa yìí là ń dúró de court order yín, a fẹ́ rí. A fẹ́ rí court order yín. Honestly, ọ̀rọ̀ yín kàn máa ń yà mí lẹ́nu ni. Ọ̀rọ̀ yín máa ń yà mí lẹ́nu, especially Mariam àti olórí Ronke. Ọ̀rọ̀ yín máa ń yà mí lẹ́nu torí ó dàbí ẹni pé nǹkan kan ń ṣe yín. À ń dúró de court order yín o. Ẹ̀yin aráalé, bá a máa ṣe gbọ́ nìyẹn, wọ́n láwọn fẹ́ sùnkú Naomi. Nǹkan tó fẹ́ sùnkú Naomi sí ní ìsìn la fẹ́ mọ̀. À ń dúró de court order yín. A ní ká mú gist wá fún yín ni o, ẹ̀yin aráalé. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín o. Gbogbo etí tó ń gbọ́ mi, òkè òkè lọ́lá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all.